ṣé wọ́n rò wípé ordinary person ní Ìgbòho ni ó ti yé sí pé àkàndá ẹ̀dá ni ọmọ tá a bí tó ní àmì ni iṣẹ́ tó wá ṣe láyé ló ń ṣe yìí àkọsílẹ̀ dẹ̀ ti wà ní ọ̀run wípé a gbọ́dọ̀ má ṣe ni kò dẹ̀ gbọ́dọ̀ padà sẹ́yìn pé iṣẹ́ tó dẹ̀ wá ṣe yìí ó wá láti wá gba àwọn ènìyàn rẹ̀ là ni ó ti yé yín pé nínú ìrìn àjò yìí nígbà tó bá débi tó ń lọ tán lòun gan tó máa mọrú ẹni tó jẹ́ torí pé Ọlọ́run ló ti fi àmì sí lára pé ẹ̀mí yẹn ń bá mi sọ̀rọ̀ pé ṣé mo mọ̀ pé gbogbo ọwọ́ tí àwọn ènìyàn ń gbé òun ni wípé káwọn pa bàbá náà Akíntóyè káwọn pa gbogbo àwọn tó wà lẹ́yìn wọn Olúwa sọ pé òun lòun wà níwájú wọn pé àwọn ogun tó wà látẹ̀yìn àwọn ogun tọ̀run ló ń clear wọn jẹ́ kí wọ́n rí ọ̀nà. tó ọmọ Yorùbá ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ máa bá wa bọ̀ nínú fídíò tẹ́ ẹ fẹ́ wòye ẹ kú dédé àsìkò yìí ẹ má bínú ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ according to the time tá a bá bá yín ẹ wo màmá wa prophetess Fọláṣadé Ọ̀ṣuntólú náà ní lẹ́ẹ̀kan sí kí ni màmá ló máa ṣẹlẹ̀ ní dédé àsìkò yìí gẹ́gẹ́ bí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú fídíò tẹ́ ẹ fẹ́ wòye má sọ pé òkàn ẹ́ farabalẹ̀ kó wò dáadáa kí ni ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ń bẹ lọ́wọ́ tèmi ó sì ń bẹ lọ́wọ́ tẹ pé Ọlọ́run ń bínú lọ́wọ́lọ́wọ́ nírú àsìkò tá a wà yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá yàtọ̀ síbẹ̀ káàkiri àgbáyé ní Nàìjíríà màmá dárúkọ àwọn ọba kan pé wọ́n kú wọ́n ní kò sì sí nílẹ̀ Yorùbá kódà àwọn sọ̀rọ̀ débi pé plane crash ìyẹn ni pé aeroplane yóò fi àyà lulẹ̀ nílùú yìí àwọn èèyàn kan tí ó wà mẹ́ wọ́n tún wá sọ àwọn ọjọ́ màmá sọ ọjọ́ tí ó ṣẹlẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ibi yóò wà níbi púpọ̀ yàtọ̀ séyìí wọ́n ní àwọn àìsàn kan ó dé gbogbo ẹ̀ ló ń bẹnu fídíò tó fẹ́ lọ wòye ẹ wo bí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa farabalẹ̀ kẹ́ ẹ wò ó kí ni ìkìlọ̀ tí wọ́n ní fún ẹ̀yin ọmọ Yorùbá pàápàá látòrí bàbá wa Professor Banji Akíntóyè lórí olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ìkìlọ̀ wo àti ìgbésẹ̀ wo ló yẹ ká gbé ẹ bá mi wo fídíò yìí bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ẹ mọ̀ irú ìpìlẹ̀ tá a gbọ́dọ̀ gbé wípé ìgbà báyìí kórílẹ̀-èdè wa lè tọ̀ wá lọ́wọ́ ni wọ́n ní ká má jò súra wa o kó sì má rẹ̀ wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akíntóyè sọ àti gbọ́ ohun màmá yìí lẹ̀ kó tó di èní ó ti tọ́jọ́ mẹ́ta wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ní ta ṣe rè ní yàtọ̀ kó tó di pé a gbọ́ ohun bàbá wa Banji Akíntóyè sọ̀rọ̀ sílẹ̀ léyìí tó jẹ́ pé gẹ́dẹ́ àṣé bákan náà lọ́kàn Olódùmarè rí sí àwọn tó bá ti jẹ́ àyànfẹ́ ẹ wo bí màmá tún sọ̀rọ̀ débì kan gẹ́gẹ́ bí onígbàgbọ́ wọ́n tún ní àwọn alálẹ̀ ń bínú wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu ọ̀kan náà ó sì ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ ìkan ó ṣẹlẹ̀ sí bàbá wa Banji Akíntóyè irú ìṣẹ̀lẹ̀ wo náà wá pè é rúgùdùgbẹ̀ wo ló máa já àmọ́ lọ́dọ̀ olóyè Sunday àti bàbá wa Banji Akíntóyè pẹ̀lú àwọn kọ̀ọ̀kan rere máa ní jìyà ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ wo tẹ́ ẹ bá dénú fídíò yìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ bá pàdé ń bẹ̀ ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ ẹ má jẹ́ ń gbà yín lásìkò ọ̀yá ẹ wà láǹfààní àti pé màmá kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí ogun tó bá dojú kọ yín nǹkan tó bá dàbí pé ó ṣe tíkọ́tíkọ́ ó ṣe tìkọ́tìkọ́ ó ṣe tìkọ́ ọ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ń bẹ lójú ìwòran yín òun ni àwọn ní kẹ́ ẹ pè ní kíákíá kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ tó àárín jù bẹ́ẹ̀ lọ ẹ má sùn síwájú o ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa ẹ ṣé. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ òní tún ṣe é ṣe fún wa a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí pé ó ní ìfẹ́ inú rẹ̀ sí wa ìfẹ́ inú rẹ̀ tó ní sí gbogbo ènìyàn nínú ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá Nation mo bá Ọlọ́run rìnrìn àjò pé Olúwa báwo ni ìrìn àjò Yorùbá Nation ṣe ń lọ báyìí
pé kò yé èmi gan mọ́, mo ní Olúwa ṣe bó ti sọ wípé o ti parí iṣẹ́ rẹ̀. Kí ló dé tí gbogbo ẹ̀ tún wá fà sẹ́yìn? Olúwa sọ fún mi pé àkókò ni, àkókò òun ti tó, òun dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ìyanu. Wọ́n wá fi ìran hàn mí wípé mo bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé a jọ ń lọ sí ìrìn àjò, èrò pọ̀, wọ́n gbé bánà Yorùbá Nation síwájú, àwa ń sá eré lọ. Kó tó di wípé a dé ibi tí a ti ń sá eré lọ yẹn, àwọn kan ni a kọ́kọ́ fi hàn wípé àwọn yẹn pọ̀ rẹpẹtẹ, wọ́n wọ aṣọ kọnfú, gbogbo wọn mú kíní idà olójú méjì yẹn bí àwọn China ṣe máa ń jà yẹn, wọ́n wá jà, wọ́n kọjú kíní idà síra wọn, wọ́n gbogbo àwọn èèyàn tó bá ti kọjá ń bẹ̀ ni wọ́n fi idà yẹn náà fi ń pa wọ́n, wọ́n fi idà ń fi ń pa wọ́n. Ṣùgbọ́n àwa mú mi rí pé bí a ṣe ń sá eré lọ, ọ̀pọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n rọ́ sínú Yorùbá Nation fún ààbò. Bíbí tí wọ́n ti ń sá eré lọ, àwọn èèyàn sá wọ abẹ́ ìsọ̀bi tí bánà yẹn wà, àwọn sá eré lọ, eré yẹn pọ̀ gan pé a níbi tá à ń lọ. Ṣùgbọ́n nígbà tí a sá eré kọjá àwọn tó ń jakọ fún tó ń pààyàn yẹn, a dé ìrìn àjò kan, àwọn kan ló rẹ àwọn pé ó ti rẹ̀ wọ́n wá everybody, olúkálùkù kan jókòó káàkiri, wọ́n jókòó káàkiri, wọ́n lọ jókòó pé ó rẹ̀ àwọn, pé àwọn fẹ́ sinmi díẹ̀. Èmi mo wá sọ wípé ẹ má jókòó, ẹ jẹ́ ká máa lọ, àní pẹ́ débi tá à ń lọ mọ́, ẹ má jókòó. Àwọn tó wà lẹ́yìn tán jakọ fún yẹn, tí wọn bá rí anybody pẹ̀lú yín tán bá wá ṣe yín léṣe síbi tẹ́ wà ń kọ́, ẹ jẹ́ ká máa lọ. Àwọn kan dìde láàrin, àwọn kan láwọn ò lọ pé wọ́n lè ṣe nǹkan. Báwa ṣe lọ nìyẹn, everybody ń lọ, èrò ti pọ̀ ju, èrò pọ̀ o. So ìgbà tí a wá lọ títí, nígbà tí a máa fi dé ibi tí a ń lọ yẹn, tí máa wo ọ̀kan, ìmọ́lẹ̀ ló wà níbẹ̀ o. Ìmọ́lẹ̀ yẹn tàn tó dàbí fluorescent, yẹn ni pé níbi tí a ń lọ gangan. At the end of the day, àwa débẹ̀, bá ṣe débẹ̀ bá everybody bẹ̀rẹ̀ sí kọrin yìí sí Ọlọ́run. Ìmọ́lẹ̀ yẹn wá tàn tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ìyìn ló gbẹnu everybody, everybody kàn kọrin yíká, gbogbo agbègbè yẹn kọrin yíkákiri ni ń bọ́ ṣe ká ìyẹn kúrò ní. Màmá, àwọn wo lẹ́jọ́ rìnrìn àjò tẹ́ jẹ́ nìkan mọ̀ àbẹ́ni méjì mọ̀ nínú àwọn tẹ́ jọ rìnrìn àjò yìí? Number one, mi rí Chief Sunday Igboho rí, ṣùgbọ́n nínú ìran ni mo ti máa ń rí. Number one, mo rí Chief Sunday Igboho, mo rí níwájú, mo rí bàbá Akíntóyè, mi ì ráwọn náà rí, ṣùgbọ́n mo rí wọn nínú ẹ̀mí, mo rí wọn nínú ìran yẹn, àwọn náà wà níwájú. Mo rí àwọn ológun, àwọn náà wà pẹ̀lú wọn. Mo dẹ̀ rí àwọn ológun Yorùbá Nation tó jẹ́ pé ológun làwọn náà, but aṣọ tí wọ́n wọ̀, aṣọ Yorùbá Nation ló wà lára wọn. Àwọn náà join wọn, gbogbo wọn lọ níwájú. Mo wá wò wípé so àwọn sójà náà wọ́n tún wà pẹ̀lú àwọn sójà Yorùbá Nation nínú ìran yẹn, tí gbogbo everybody títí a fi dé ibi tí à ń lọ. So mo wá wò wípé so bí ìrìn àjò Yorùbá Nation ṣe rí rèé, bẹ̀yẹn ni pé kò sóhun tó ní ìbẹ̀rẹ̀ tí kò lópin. So at last wọ́n dé ilẹ̀ lérí. Nínú ìran yẹn mo rí wípé everybody bánà yẹn, wọ́n ta bánà yẹn yá káàkiri everybody. Ibi tá a dé dúró, ìgbà tá a dé ibẹ̀ yẹn, orí ilẹ̀ yẹn bí ìmọ́lẹ̀ yẹn ṣe pọ̀, èrò yẹn ti pọ̀ jù bí omi, bí mo ṣe tají tán kà kúrò mi. Ìyẹn ni wípé mo wá fẹ́ mi béèrè, ẹ̀mí yẹn sọ fún mi wípé ilẹ̀ ìlérí wọn gangan tó ń lò fẹ́ mú wọn dé nìyẹn. Bẹ́ẹ̀ tó bá yá, ó máa rẹ àwọn kan o, wọn nílé lọ́mọ o, wọ́n máa jókòó, wọn ló ti sú àwọn. Ẹni tó bá sú kó máa rántí pé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kò ń lópin o. Torí pé ẹni tó bá ṣe ọbẹ̀, ó yẹ kó ní sùúrù kọ́bẹ̀ yẹn jiná, kó náà lè jẹ nínú.
nítorí pé tó bá tó àsìkò kan sọ fún mi pé àwọn tó fi ìjókòó wọn sílẹ̀ pé ẹlòmíì máa rọ́pò ìjókòó wọn ṣùgbọ́n ìjà máa ṣẹlẹ̀ tó bá yá pé wọ́n sọ pé ṣe báwọn làwọn wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣe bá jọ bẹ̀rẹ̀ ni ṣe bá jọ jìyà ẹ̀ ni kí ló wá dé tó pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n wá fi ṣe aṣíwájú fáwọn kó máa tó kọ̀ sí ogun nígbà tó bá yá pé ṣùgbọ́n ní ìsìn yẹn tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀mí bá mi sọ̀rọ̀ lé lórí so nínú ìran yẹn ni ẹ̀mí yẹn wá ń bá mi sọ̀rọ̀ wípé ṣé wọ́n rò wípé ordinary person ní Ìgbòho ni ó ti yé sí pé àkàndá ẹ̀dá ni ọmọ tá a bí tó ní àmì ni iṣẹ́ tó wá ṣe láyé ló ń ṣe yìí àkọsílẹ̀ dẹ̀ ti wà ní ọ̀run wípé a gbọ́dọ̀ má ṣe ni kò dẹ̀ gbọ́dọ̀ padà sẹ́yìn pé iṣẹ́ tó dẹ̀ wá ṣe yìí ó wá láti wá gba àwọn ènìyàn rẹ̀ là ni ó ti yé yín pé nínú ìrìn àjò yìí nígbà tó bá débi tó ń lọ tán lòun gan tó máa mọrú ẹni tó jẹ́ torí pé Ọlọ́run ló ti fi àmì sí lára pé ẹ̀mí yẹn ń bá mi sọ̀rọ̀ pé ṣé mo mọ̀ pé gbogbo ọwọ́ tí àwọn ènìyàn ń gbé òun ni wípé káwọn pa káwọn pa bàbá náà Akíntóyè káwọn pa gbogbo àwọn tó wà lẹ́yìn wọn Olúwa sọ pé òun lòun wà níwájú wọn pé àwọn ogun tó wà látẹ̀yìn àwọn ogun tọ̀run ló ń clear wọn jẹ́ kí wọ́n rí ọ̀nà àbáyọ láti fi rí nǹkan kan ṣe lórí ẹ̀ pé ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n rán ọ̀pọ̀ nínú wọn ti kú o ọ̀pọ̀ nínú wọn ti dẹni yẹ̀yẹ́ sìn o torí pé ohun yẹn wá sọ fún mi pé ọjọ́ tí wọ́n bá ṣe ògùn wọn tó bá ti kàn án wọ́n á gún yẹn ní ayé wọ́n á gbọ̀bẹ̀ wọ́n á lọ jẹ́ lọ́run pé àṣírí wọn dẹ̀ máa tú ni pé kò lè bò torí pé kò tí ì débi tí tó ń lọ orí ìrùn ẹ̀ gangan kò ì débẹ̀ bí tọ́lọ́run fẹ́ mú lọ so ti yé yín ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ wá sọ fún mi wípé orísun ilẹ̀ Yorùbá ò ní pẹ́ mọ́ o pé kò tí ẹ̀ pẹ́ pé wọ́n máa fi ṣọdún ni o Ọlọ́run fẹ́ ṣe ọdún ńlá mírèkù ló fẹ́ gbé jáde ó fẹ́ ṣe mírèkù ọdún ìyanu níbi tí ènìyàn ti ẹ̀ retí rárá nǹkan táwọn èèyàn expect pé Ọlọ́run kàn fẹ́ gbé ògo Yorùbá yẹn dìde ní ọjọ́ kan tá ò retí àákànsùn àkànjá kàn máa gbáriwo ni ariwo ayọ̀ ni o bẹ́ẹ̀ kì í ṣe ariwo bànújẹ́ wọ́n kàn máa gbáriwo ayọ̀ ni nítorí pé Olúwa lóun ti parí ohun gbogbo pé iṣẹ́ yẹn lọ́wọ́ báyìí ó ti di àṣepé kí gbogbo àwọn tó ti sùn kí wọ́n jí kí wọ́n má sùn mọ́ torí pé àkókò ayọ̀ ti dé gẹ́gẹ́ bí Olúwa ti sọ fún mi wá sọ fún mi ní àkókò yìí pé ẹni tó bá lérò pé òun ti dúró kó kíyè sára o kó má bàa ṣubú dẹ́ni ìgbà ewu ti dóde Jésù ti fẹ́rẹ̀ dé o pé dẹ́ni àwọn àjálù kan máa ṣẹlẹ̀ láàrin December yìí kó sì tó parí then nínú ìrìn àjò àwọn àjálù yẹn àwọn tí ènìyàn ò retí nínú àwọn tí wọ́n pera wọn ní alágbára ayé wọ́n máa bá lọ o àfi tí wọ́n bá yí padà o tí wọ́n bá yí padà Olúwa lóun fẹ́ ṣèdájọ́ bí tí wọ́n ti retí bí tí wọ́n ti expect pé torí pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ń ké tantan fún òun lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí náà wípé ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí ó máa jẹ́ nǹkan tó yẹ pé ó máa mú ọ̀pọ̀ ẹ̀mí sọnù gan-an ohun tó máa mú wọn tó jẹ́ pé wọ́n kàn máa sìnkú wọ́n á sin wọ́n papọ̀ sójú kan pé ó máa ṣẹlẹ̀ pé ṣùgbọ́n àfi àánú Ọlọ́run nìkan ló lè dá dúró pé then wọ́n fi àwọn ìran kan hàn mí nígbà tí mo ń gba àdúrà lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà Olúwa kí nìkan tó tún kù tó fẹ́ fi hàn wá lórí Yorùbá nation agbàdúrà yẹn tán mo lọ dùbúlẹ̀ padà Olúwa ṣí mi lójú mo rí ọ̀run keje the last ọ̀run ó funfun lẹ́lẹ́
ọ̀run míì sọ̀kalẹ̀ sí àárín méjì. Ó dà pé ọ̀run tó wà láàárín yẹn òun ló la èyí tó wà lókè táwa fi wà láyé ń bí. Mo wá rí pé ọ̀run tó sọ̀kalẹ̀ sí àárín méjì yẹn ó pínyà. Ìpínyà máa wà o. Yorùbá nation ń lọ, àwọn Ìgbò ń lọ, àwọn Haúsá ń lọ. Ìpínyà ti wà. Ọ̀run ayé nìyẹn. Ọ̀run táyé òun ló dúdú yẹn torí pé wọn ṣe ní mímọ́. Ọ̀run yẹn pínyà. Bó ṣe pínyà báyìí, mo rí òṣùpá yẹn jáde láti ọ̀run. Òṣùpá yẹn wá jẹ́ yẹ́lò. Tí òṣùpá yẹ́lò yẹn bá dẹ̀ ti ń jáde téèyàn bá ti rí, ikú ni. Mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé òṣùpá yẹ́lò tó jáde yìí, ta ni kíní nǹkan yìí fẹ́ ṣẹlẹ̀ sí? Tí ọ̀run tún pínyà sí méjì. Olúwa kí ló dé? Ẹ̀mí yẹn ń bá mi sọ̀rọ̀ wípé ohun tí mo rí yẹn, ìṣẹ̀lẹ̀ ńlá kan fẹ́ ṣẹlẹ̀ ni o. Lórí àwọn alágbára ayé. Mo tají padà, mo bẹ̀rẹ̀ sí pray. Olúwa ṣáájọ́ o, ṣàṣàbò lórí wa o. Gbogbo àwọn Yorùbá nation àti gbogbo àwọn ènìyàn Ọlọ́run. Mo bá ṣàbẹ̀rẹ̀ sí gbàdúrà. Wọ́n ká kíní yẹn kúrò lójú mi. Ṣùgbọ́n lẹ́tà tán máa gbé ìran yẹn wá tó bí ọ̀sẹ̀ kan. Wọ́n gbé ìran yẹn padà wá ní ọjọ́ keje. Nígbà tó máa gbé ìran yẹn wá, ó gbé ọ̀run yẹn padà wá bó ṣe fi hàn mí tẹ́lẹ̀. Bẹ̀tẹ̀ ọ̀run yẹn ti join ara wọn padà. Kí ni nǹkan tó ń gbà tó join ara wọn padà? Òkùnkùn ni mo rí. Mo rí pé ọ̀run tó wà ní àárín méjì yẹn ó ṣókùnkùn. Kò sí ìmọ́lẹ̀ yọ kankan níbẹ̀ rárá. Ọ̀run tó wà ní ọ̀run keje nìkan ló mọ́. Ṣùgbọ́n ilé tó wà láàárín ayé yẹn kò mọ́, òkùnkùn ni. Wọ́n wá kọ death with capital letter. Wọ́n kọ sí àárín ọ̀run tó wà láàárín méjì yẹn. Death. Ikú mo wá ní ààyè ikú. Kí leléyìí? Ó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé. Mo wá ní Olúwa. Àwọn wo ni ikú yẹn fẹ́ ṣẹlẹ̀ sí? Mo wá bẹ̀rẹ̀ sí béèrè orúkọ àwọn èèyàn tí mo mọ̀. Mo wá ń bẹ Ọlọ́run, mo wá ń gbàdúrà. Wọ́n ní rárá. Níbo ló fẹ́ ṣẹlẹ̀ sí? Ó láwọn tán sọ wípé kò sọ Ọlọ́run mọ́. Ó ní àwọn tí wọ́n sọ wípé gbogbo ọ̀rọ̀ tóun sọ kò lè ṣẹ. Ó láwọn tán sọ wípé àwọn sì ń kọ̀ntínù láti máa pa àwọn ènìyàn fi jayé. Ó ní àwọn tí wọ́n sọ pé ọ̀rọ̀ tóun sọ nípa Yorùbá nation yẹn àwọn ò ní gbà rárá. Pé kí wọ́n máa rántí wípé kò sóhun tí ẹ mú wá sí ayé, kò sóhun tẹ́ fẹ́ mú lọ sí ọ̀run. Ìgbà tí wọ́n ká ìran yẹn kúrò, mo bẹ̀rẹ̀ sí gbàdúrà. Olúwa fàánú gbà wá o. Fàánú gborílẹ̀-èdè wa o. Olúwa jọ̀ọ́ o. Àfẹ́ ogun tó máa pa gbogbo àwọn èèyàn nípakúpa nítorí pé Yorùbá fẹ́ lọ. Kó bá wa ṣe nírọ̀rùn. Mo á bẹ̀rẹ̀ sí pray. Mo gbàdúrà títí. Nígbà tó máa fi hàn mí padà, wọ́n fi hàn mí wípé àjálù ńlá kan máa wá ṣẹlẹ̀. Nígbà tá àjálù yẹn bá ṣẹlẹ̀, ẹni ńlá kan máa lọ sí. Lẹ́yìn yẹn làwọn èèyàn bíi 28 máa lọ sí. Pé n tó fẹ́ ṣe nígbà tí mo wá bèrè pé báwo ló ṣe fẹ́ rí. Nígbà tí màá wo wájú mi, mo rí pé èèyàn kan kú. Mo wá rí wípé wọ́n fi aṣọ tẹ́rù, wọ́n fi yí lára. Wọ́n sù bí ìgbà tán sù òṣùká. Wọ́n sù ni o. Wọ́n wá gbé sínú wheelbarrow, wọ́n wọ́ lọ. Mo bá ní talent tán máa gbé sínú wheelbarrow yìí. Ó wà láàrin wọn àtọlọ́run. Ṣùgbọ́n nígbà tó bá ṣẹlẹ̀, ara yẹ àrí. Pé torí pé gbogbo ẹni tó bá kọ̀, ó ní ìbẹ̀rù Olúwa ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n àti ìmọ̀ ẹni mímọ́ ò ní òye. Ẹni tí òye Ọlọ́run bá yé, òun ló máa ń bẹ̀rù Ọlọ́run. Ẹni tó yẹ Ọlọ́run bá yé kí bẹ̀rù Ọlọ́run, á ní kí lọ́lọ́run jẹ́. Mo gbàdúrà ní ipa agbára ẹ̀jẹ̀ Jésù, a ní bá wọn nípìn nínú ikú yìí. Àmín Jésù. Bí wọ́n ṣe ká kíní yẹn kúrò tó ń ká lọ nìyẹn. Ẹ̀mí yẹn dẹ̀ sọ fún mi wípé ayọ̀ ń bọ̀
pé kí gbogbo á sì máa yayọ̀ ìṣẹ́gun, pé ṣùgbọ́n ká ní ìrètí nínú Ọlọ́run torí pé òun ó ṣetán láti ṣe ìfẹ́ rẹ̀, pé ìfẹ́ inú rẹ̀ sí gbogbo ènìyàn yẹn wípé kí àwa kó má kú ká lè yè, pé ká lè rí ògo ti Ọlọ́run yẹn ó sì wà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Olúwa ló máa mú ìfẹ́ òun ṣe. Wàá lè mọ̀ wípé òun ni Ọlọ́run. Ní agbára Ọlọ́run, ní orúkọ Jésù, Ọlọ́run yóò ṣí ojú àánú wò wá. Àmín. Ọkàn wa yóò sì balẹ̀, a ó rí àánú gbà. Àmín. Nítorí náà ìgbàlà yóò wọlé ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín. Praise the Lord. Hallelujah. Bí a ṣe ń sọ lọ, ẹ̀mí Ọlọ́run fi ìran kan hàn mí nípa Chief Sunday Igboho. Mo rí tó wà níwájú mi, ó wọ aṣọ yẹn bíi yẹ́lò ni, background ẹ̀ brown wà ní ara aṣọ yẹn. Ó wá dúró ti póòlù kan, póòlù tó dúró tì yẹn ó wá sọ fún mi pé kí n wò ó wá ń ju bunch of key, ó ń ju bunch of key, ó ń ṣèkẹ́ pé òun ti gba kí yẹn o, òun ti gba kí yẹn o, ti gba kí Yorùbá o. Bí mo ṣe tají nìyẹn, mo wá rí pé àwọn èèyàn wà lẹ́yìn ẹ̀ tán pọ̀, mo ṣe tají nìyẹn. Ìyẹn ni wípé ṣe rí ọ̀rọ̀ Yorùbá yìí, kò sẹ́nikẹ́ni tó lè gbà á kúrò lọ́wọ́ Sunday Igboho. Kò sẹ́ni tó lè sọ pé kí Yorùbá má lọ, torí pé ẹni tó bá gba kọ́kọ́rọ́ ilé ló máa wọlé o. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò bá gba kọ́kọ́rọ́ ilé tó bá lóun fẹ́ gbójú wíńdò olè náà máa pè o. Olè gidi. Ìyẹn ni pé Ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀, ó ti fún ọkùnrin yẹn ní kọ́kọ́rọ́ Yorùbá Nation. Ní agbára Ọlọ́run, kọ́kọ́rọ́ náà kò ní bọ́ wọn lọ́wọ́ o. Àmín. Ní agbára Ọlọ́run, ìyanu ló máa já sí o. Àmín. Torí pé ó ti ṣiṣẹ́ débi tán fi mú kọ́kọ́rọ́ wá. Téèyàn bá dẹ̀ ti ṣiṣẹ́ tọ́lọ́run dẹ̀ rí pé ó ti làágùn dé ibi tó ní kó ṣiṣẹ́ dé, a fi kọ́kọ́rọ́ àṣeyọrí. Yóò fi lé lọ́wọ́. Ó ti fi kọ́kọ́rọ́ àṣeyọrí lé lọ́wọ́. Ẹ má jẹ́ ká wẹ̀yìn rárá, ẹ tó bá wẹ̀yìn á wẹ̀ gan aráyé o. Torí àkókò tí ẹ̀gàn máa dìde leléyìí, gẹ́gẹ́ bí Tolúwa ń sọ wípé ayé á máa pẹ̀ gan o. Wọ́n máa sọ pé ṣe bóyá kan ti débẹ̀ tipẹ́. Wọ́n ní ṣé ẹ rántí Mósè bí wọ́n ṣe ní Mósè lára àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n lébi ń pa wá, òǹgbẹ́ǹgbẹ́ wá. Mósè nígbà táwọn wà ní abẹ́ ọba Fáráò, ebi ò pa wọ́n, ìyà ò jà wọ́n báyìí, ó ṣe kúkú dá wa padà. Ṣebí wọ́n gbógun tì ń gbà yẹn, láì mọ̀ wípé ẹni tó fẹ́ gbà wọ́n là ni wọ́n tún gbógun tì. Wọ́n fẹ́ sọ lóko padàwò. Òun lógun tán gbé ti Sunday Igboho ní ìsìn tó yẹ pé nǹkan méjì tán ṣe ní ìsìn ni wípé káwọn sáà pa. Olúwa sọ wípé òun ṣe wọn lè rí pa torí pé àkàndá ẹ̀dá ni, ó dẹ̀ ní mission tó fi wá sáyé. Nítorí pé ẹnikẹ́ni tí ò bá gbà láàyè láti ṣe ìfẹ́ inú Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa ṣe kọ àkọsílẹ̀ fún pé kó jáde lọ láti lọ gba àwọn ènìyàn rẹ̀ là, pé kò sí nǹkan tó náà lè ṣe tó lè lójútùú. Pé gbogbo nǹkan tó yẹn máa dàrú ni, kò sí bó tán ṣe lè ṣe tó máa tẹ́ aráyé lọ́rùn mọ́, àyàfi tán bá fi sílẹ̀ kó ṣe nǹkan tó lọ́rùn mọ́. Lórúkọ Jésù, Ọlọ́run yóò gbàdúrà fún wa. Àmín. Ọkàn ayé balẹ̀ ẹni. Olúwa sọ fún mi gbangba báyìí ni. Bàbá yẹn dúró lẹ́gbẹ̀ẹ́ mi ni, ó ní àníṣẹ́ ohun tí mo sì ń sọ ni pé màá dí pẹ̀lú àwọn ọba. Ó ní àkókò náà nìyí tí mo fẹ́ dí pẹ̀lú àwọn ọba. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba tí wọn ò bá múra ní àkókò yìí, wọ́n á fi iṣẹ́ wọn sílẹ̀. Pé ó máa dí pẹ̀lú wọn o. Wọ́n rò pé Fúlàní ló ń dí pẹ̀lú wọn ni. Wọn dẹ̀ ní mọ̀ pé Ọlọ́run ló ń dí pẹ̀lú àwọn. Pé kó gbàgbé ń pọ̀ ọ̀rọ̀ Fúlàní ọ̀nà Fúlàní. Ó lóun fúnra ara òun fẹ́ dí pẹ̀lú wọn. Fẹ́ bá àwọn ìbínú. Ìbínú Ọlọ́run ti sọ̀kalẹ̀ o. Torí pé nígbà tí Ọlọ́run bá dí pẹ̀lú àwọn èèyàn, ẹ mọ̀ bóyá àwọn ogun tọ̀run ló fẹ́ rán sí wọn tí wọ́n sọ wípé ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì. Ọlágbára ni ẹ máa serious. Ṣé ẹ ti ń gbọ́ sà? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ t'Olúwa sọ ni. Ó lóun fẹ́ dí pẹ̀lú wọn. Tó bá dẹ̀ máa dí pẹ̀lú wọn, kò ń ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lọ́ọ́ máa bẹ̀rẹ̀ àwọn ológun tó fẹ́ rán níṣẹ́. Ó láwọn àìmọye ológun tẹ́ ẹ̀ lè fojú rí. Bẹ́ẹ̀ni. Wọ́n á ṣiṣẹ́ wọn tán wá dẹ̀ lọ. Ìyẹn ni pé àwọn ọba tó máa fẹ́ jẹun
tó fẹ́ jókòó lórí àpèrè dalẹ́ kí wọ́n yọwọ́ kúrò nínú ohun tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n padà sínú Yorùbá nation. Alálẹ̀ ń bínú sí àwọn ọba, alálẹ̀ ń dìde ó ń bínú sí wọn torí pé wọ́n ti kọ ohun ìpìlẹ̀ Yorùbá sílẹ̀. Nínú ilẹ̀ ìpìlẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá bí tí wọ́n ti ń jẹ tán mu wọ́n kẹ̀yìn sí pé nínú ìpìlẹ̀ yẹn ló yẹ káwọn náà jókòó tì wípé kí ilẹ̀ Yorùbá táwọn jókòó sí yìí kí àwọn náà mu omi ibẹ̀ dalẹ́, kì í ṣe wípé kí wọ́n wá kẹ̀yìn sí ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n dojú ẹ̀ bolẹ̀. Alálẹ̀ ń bínú, èyí tí ò bá dẹ̀ fẹ́ kí alálẹ̀ bínú sí wọn kó tètè padà sínú ilẹ̀ Yorùbá kó máa ṣẹ̀sìn rẹ̀ lọ kó bá lè ní ọjọ́ gígùn, kó bá lè ní àlàáfíà, kó má dàbẹ́ ni wípé ẹni tí wọ́n ti ń gbé sókè tá a ti ń rẹ́spẹ́tì tẹ́lẹ̀ wà dẹni táyé ń pẹ̀gàn torí ẹnu ẹ̀gàn máa wà fún wọn nítorí pé wọ́n kọ̀ láti gba àṣẹ Ọlọ́run. Olúwa kó ràn wá lọ́wọ́. Àmín. Àmín. Ohun kan ó bá mi sọ̀rọ̀ wípé lẹ́yìn tí ẹ ti béèrè fún ipò, tí ẹ ti tọrọ fún àánú tí mo fi àyè gbà yín, ẹ wá dé ipò náà tán, ẹ wá lẹ́ẹ̀fẹ́ rí mi mọ́, ẹni kò sí Ọlọ́run. Ohun yẹn wá dáhùn wípé ẹ̀san yóò ké o. Bí ẹ̀san ó ké. Bẹ́ẹ̀ ni ó ní ẹ̀san yóò ké o. Ẹ̀yin aláìṣòótọ́ wọ̀nyí. Ó lọ sọ pé òun ó dì pẹ̀lú gbogbo wọn. Ẹ̀yin aláìṣòótọ́ wọ̀nyí. Bí mo ṣe gbóhùn yẹn tán mi ì gbọ́ nǹkan kan mọ́, mo tají padà, mo ní mo wá béèrè pé Olúwa, àwọn tí wọ́n sọ pé kò sí Ọlọ́run mọ́ tí ẹ fẹ́ dì pẹ̀lú yìí, nọ́mbà wọ́n láwọn ọba wà nù. Lẹ́yìn yẹn àwọn tí wọ́n sọ wípé kò sí Jésù, mo ní kò sí Jésù kankan, pé àwọn ò fẹ́ ẹnikẹ́ni tó bá ń sin Jésù, pé àwọn ṣetán láti dá gbogbo ẹ̀rú pẹ̀lú wọn. Ó ní ṣùgbọ́n ọ̀dọ̀ òun lẹ gbà kọjá kẹ́ tó dépò yẹn, òun dẹ̀ fún yín lórí ọ̀fẹ́ láti gun òkè, ẹ wá débẹ̀ tán ní kò sí Ọlọ́run mọ́. Ó ní ẹ̀yin aláìṣòótọ́ wọ̀nyí, màá dì pẹ̀lú yín láìpẹ́. Ìyẹn ni pé tọ́lọ́run bá dẹ̀ fẹ́ dì pẹ̀lú èèyàn, tọ́lọ́run bá ti sọ ìrònú ẹ̀ jáde, bóńtọ̀ ń bá wà láyé gan rabaraba ẹ̀ máa bá a. Bẹ́ẹ̀ni. Tí ó bá dẹ̀ ṣe tán ó lè mú tán kó run wọn dànù. Bẹ́ẹ̀ni. Kò pẹ́ sígbà bọ́n ṣe sọ̀rọ̀ yẹn, ó máa tó bí ijọ́ kẹta ni mo rí pé pléènì já. Pléènì yẹn ó já, àwọn èrò tó dẹ̀ wá nú ẹ̀ wọ́n bá lọ. So bọ́lọ̀ ń bá lóun fẹ́ dì pẹ̀lú èèyàn, ọ̀nà tóun ló máa gbà o. Irú àwọn tó já yẹn, irú àwọn tó fẹ́ bá lọ yẹn, ta ló mọ̀ wọ́n? Ta ló mọrú pléènì tó fẹ́ já? Ta ló mẹni tó wà ń bẹ̀? Àkókò tó yẹ ká bẹ̀rù Ọlọ́run nìyí. Bí àwọn ènìyàn wa tí à ń fi orúkọ Ọlọ́run pè, tí wọ́n bá ṣe tán láti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, tí wọ́n bá ṣe tán láti ṣe ìfẹ́ Ọlọ́run, tó bá ṣe tán láti wo ojú rẹ̀, tó bá ṣe tán láti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀, ó ní màá dáríjì wọn, màá wọlé wọn san o. Torí pé ó ní wọ́n gbọ́ sí i báyìí o wípé ọ̀pọ̀ yóò bá lọ o, àyàfi tí wọ́n bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn o. Tí wọ́n bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, ilẹ̀ wọn ń ṣàìsàn o, ó dẹ̀ lè fa kú. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní kàn wá o. Àmín Jésù. Oníkẹ́bí àtàrà wa. Àmín. Ọlọ́run á yí ìbínú rẹ̀ padà o. Àmín. Á fàánú gbà wá. Bí wọ́n ṣe ká ìyẹn kúrò nìyẹn. Àfi tí ẹnikẹ́ni tó bá fi Olúwa ṣe olùṣọ́ àgùntàn rẹ̀ nìkan ní security wà fún sìn. Òun làbó wà fún. Bẹ́ẹ̀ làbó wà fún. Ẹ̀yin èèyàn aṣẹ́ ń gbọ́. Ẹni tó bá fún Olúwa ṣe security rẹ̀ pé then
wọ́n wá ní ká sọ fún bàbá Tinubu kó gbọ́rọ̀ Olúwa ó ní kó fi ohun gbogbo sílẹ̀ fún òun, kó fi ohun gbogbo lélẹ̀ fún òun, kó fi ohun gbogbo sílẹ̀ fún òun Ọlọ́run, ó ní kó fi sílẹ̀ fún òun wípé ńgbà tó ń bọ̀ ní ayé kò di nǹkan kan mú wá o, tó bá dẹ̀ lọ tó bá ń lọ kò ní mú kankan lọ o, kó fi ohun gbogbo sílẹ̀ fún òun kan tó lù àkọsọ̀ ni. ẹ̀pẹ́ tó bá dẹ̀ fi ilẹ̀ fọlọ́run tó bá dì máyà kí ló máa ń ṣẹlẹ̀? Lórúkọ Jésù Ọlọ́run á gbà wọ́n là o. Àmín. Mo rí pé ní gbogbo àwọn ọ̀rọ̀ tí Olúwa sì ń bá wa sọ yìí ó fẹ́ràn wa ni, ó fẹ́ràn wa ni, torí pé tí ó bá fẹ́ràn wa kò ní í sọ gbogbo àwọn nǹkan yìí fún wa, lójijì ló máa bá wa, ṣùgbọ́n ó fẹ́ràn wa, ó fẹ́ ká yí padà ni. Gbogbo ẹni tó bá sì wà nínú àwọn ìwà búburú, ká máa pààyàn, ká máa tẹ̀já aláìṣẹ̀ sílẹ̀ wípé kí wọ́n yí padà o. Ọ̀dà màmá, ok. Nínú ọdún yìí, nínú oṣù yìí, àwọn àìsàn kan máa tún dìde. Àìsàn yẹn dẹ̀ ní ẹlòmíràn kan dìde á lè ṣubú lulẹ̀. Wọ́n á dẹ̀ ní pé kò sí àìsàn, kò sí nǹkan tó ṣe é. Ó ti lọ. Bẹ́ẹ̀ ni ó ti lọ nìyẹn. So irú àwọn àìsàn burúkú bẹ́ẹ̀ kò ní kọlù wá o. Àmín Jésù. Lórúkọ Jésù ànírógun àtáàkì lọ́lọ́run fẹ́ lò ó. Ṣé mọ̀ wọn ẹni tí ò sí àìsàn tí tó kàn déédéé bọ́ta bọ́kàn ń lọ ni nǹkan ẹ̀dẹ̀ ó kí gírì ó lọ náà nìyẹn, kò ní í ṣẹlẹ̀ sí wa o. Ó dẹ̀ wínú atẹ́gùn ló fẹ́ wà, ṣùgbọ́n lágbára Ọlọ́run kò ní kàn wá. Wọ́n dẹ̀ ní ká fàdúrà ara àwọn gbogbo àwọn ọmọ kéékèèké pé irú àwọn ọmọ kéékèèké yẹn pé oríṣiríṣi nǹkan máa fẹ́ ṣẹlẹ̀ nínú ọdún tá a wà yìí kó tó di pé a mú end of December, kí everybody kàn mọ̀ wípé àwọn fi àkókò wọn sílẹ̀ fọ́lọ́run láti sátọ olùṣọ́ àgùntàn àgbáyé lọ kó ṣàbọ̀ lórí ọmọ o, àní sunkún lórí àwọn ọmọ wa o. Àmín o, àmín. Lórúkọ Jésù yóò dára fún wa. Ṣé mo ti. Àmín. Kàn fẹ́ sọ ọ̀rọ̀ ìyànjú kan fún gbogbo wa. Ó ṣe pàtàkì fún wa láti jẹ́ pé ní àkókò tá a wà yìí kí gbogbo wa ká ronú wa wò, kí a dẹ̀ yí padà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Torí pé ẹni tó ṣe búburú ó mọ̀ pé òun ṣe búburú, ó dẹ̀ máa kọ̀tínù láti máa ṣe búburú yẹn. Bó dẹ̀ ṣe é ṣe yẹn ó ń wá ẹni tó fẹ́ sọ fóun pé òun ṣe búburú, ó mọ̀ pé ìkà ló ń ṣe o, ṣùgbọ́n wá ẹni tó fẹ́ sọ fóun pé òun ṣèkà, so that a tún wá kọjá lọ bá ẹni tó sọ fóun pé òun ṣèkà tó tó àṣírí ẹ̀ yẹn, a máa wọ́nà bó ṣe máa ṣèkà fún nítọ̀hún yẹn. Òun ni Ọlọ́run sọ wípé bí a ò bá yí padà, tá a bá sì ń kọ́tínú láti máa wo àwọn ìwà búburú yìí láàrin ara wa, àbí àwọn tó ti ga jù wá lọ tí wọ́n dẹ̀ tún ṣe ibi tán ṣe ìkà yẹn tí wọ́n ṣe tán láti yí padà, Olúwa ní kí n sọ fún ọ pé ikú lèrè ẹ̀ṣẹ̀. Romans 6:23. Nítorí náà pé bí a ò bá yí padà, torí pé ọdún ìdájọ́ la wà yìí, àkókò ti tó, Olúwa ló máa ṣèdájọ́ gbogbo ẹ̀dá ènìyàn tó bá kọ̀ tí ò fẹ́ gbọ́ láti yí padà sí Ọlọ́run, wípé kí a rántí ọba Nebukadnesari. Ó gbéraga sí Olúwa, Olúwa lé kúrò lórí ìtẹ́, ó gbadé lórí, ó gba ìlẹ̀kẹ̀ kúrò lọ́rùn ẹ̀, ó gba aṣọ kúrò lọ́rùn ẹ̀, ó gba bàtà lọ́wọ́ ẹ̀. Ó wá rìn wọnú igbó lọ níhòòhò, ó lé kúrò lórí ìtẹ́, ó bẹ́ranko jẹ, ó ń bẹ́ranko mu, ó ń jẹ koríko bíi ti màálù. Ta la fẹ́ fi Ọlọ́run wé? Ìyẹn ni pé ẹni tó sọ pé kò sí Ọlọ́run mọ́, pé Olúwa ní kò sí láàyè o. Bí ènìyàn bá sọ pé kò sí Ọlọ́run, kò sí láàyè o, tó bá kàn bá rẹ̀ lórí ìrìn ó ti kú. Pé àkókò ní kí gbogbo wa kí a padà, ká yẹnú ọkàn wa wò, ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a tẹríba fún Ọlọ́run tó rán wa níṣẹ́. Torí pé ẹni tí a bá fi jẹ ọba, kó rántí pé Ọlọ́run ló gbé òun dé ipò ọba yẹn. Kó rántí wípé bí àwọn ará ìlú tí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ tí òun ń ṣẹ̀ yìí, Ọlọ́run lè má dá wọn lẹ́jọ́ o, ṣùgbọ́n torí pé a fi ṣe ọba láti kọ́ àwọn ará ìlú ní àwọn ìwà kan àti ìṣe kan tí wọ́n máa ṣe, tó jẹ́ wípé nǹkan tí ò yẹ kí ará ìlú ṣe tó fi máa dá wọn lẹ́jọ́, òun lọ bá ń ṣe. Ó ní ìdájọ́ rẹ̀ ó máa ju tara ìlú lọ.
pé òun Ọlọ́run ṣetán láti ṣe ìdájọ́ wọn. Nítorí náà kí gbogbo wa ká yí padà kúrò nínú àwọn ìwà búburú tí tá à ń wù yìí. Bí a bá lè yí padà a ó rí àánú Ọlọ́run gbà. Mo gbàdúrà fún wa, yóò dára fún wa. Àmín. Ogun ayé kò ní borí ẹnì kankan wa. Mo kàn fẹ́ mú wa lọ sínú ìwé Luke 19 verse 7. Nígbà tí wọ́n sì rí, gbogbo wọn kùn wípé ó lọ wọ̀ lọ́dọ̀ ọkùnrin tí í ṣe ẹlẹ́ṣẹ̀. Ọ̀rọ̀ tí Jésù tí à ń sọ nínú Bíbélì, ta ni ẹlẹ́ṣẹ̀ tán ní Jésù wọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ yìí? Sákéù ni. Praise the Lord. Hallelujah. Jésù wa, kí ló dé tí Jésù fi wọ̀ sí ọ̀dọ̀ Sákéù tó jẹ́ ẹlẹ́ṣẹ̀? Ẹ wo Yorùbá nation. Gbogbo ayé ń pariwo wípé olókùnkùn ni wọ́n, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n, aláwo ni wọ́n. Hallelujah. Kí ló dé tí Jésù wá gbé kí ni fíìmù Yorùbá nation Odùduwà tó gbé jáde lábẹ́ òrùlé Ọlọ́run fúnra ẹ̀? Kí ló dé tí Jésù fi gbé jáde lábẹ́? Bí ó bá jẹ́ wípé ohun ẹ̀ṣẹ̀ ni kò ní gbé wá. Bẹ́ẹ̀ni. Àbọ̀ òye yín? Wípé aláìmọ̀kan wọ́n sọ ìsọkúsọ nítorí Yorùbá nation. Ṣùgbọ́n nígbà tó bá tó àkókò tọ́lọ́run fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn, wọ́n á mọ̀ wípé Jésù Kristi fúnra rẹ̀ wá sáyé nítorí àwọn tó pé bí kò sí torí àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ní wọ́n kùn nítorí pé ó wọ̀ sílé ẹlẹ́ṣẹ̀. Jésù ti wà ní abẹ́ òrùlé Yorùbá nation báyìí o. Òótọ́ ni mò ń sọ fún yín, ó ti wà lábẹ́ òrùlé yẹn. Ó ní Sákéù sì dìde, ó wí fún Olúwa pé, wò ó Olúwa, àbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo san padà ní ìlọ́po 4. Ẹ wo nǹkan tí Sákéù ń sọ. Bó bá jẹ́ pé lóòótọ́ ló ń ṣe 419, bí ìjọba orílẹ̀-èdè wa tí wọ́n bá rí wípé nǹkan táwọn ṣe ò dáa, tí wọ́n bá ṣe tán láti yí padà sí Ọlọ́run, tí wọ́n dẹ̀ ju ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀, ṣé mọ̀ pé Ọlọ́run á gbà wọ́n là. Bẹ́ẹ̀ni. Oníbòun bá ti fi ẹ̀sùn èké, ṣé wọ́n fi ẹ̀sùn èké Sunday Igboho? Wọ́n fi ẹ̀sùn èké, wọ́n fi kan àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ dìde láti gòkè. Wọ́n dẹ̀ fi ẹ̀sùn èké kàn wọ́n láti tì wọ́n mọ́lé. Wọ́n fẹ̀sùn èké kàn wọ́n láti máa nǹkan tí wọ́n ṣe, wọ́n ní wọ́n ṣe. Bẹ́ẹ̀ni. Hallelujah. Ẹ wo nǹkan tí Ọlọ́run sọ pé ó ní bó bá jẹ́ pé lóòótọ́ lòun ti ṣe, ó ní ṣùgbọ́n kó dáríjì òun. Ṣẹ́rí ẹni tó bá mọ rẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ tó bá yí padà, Jésù á dáríjì o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á dẹ̀ dáríjì. Bẹ́ẹ̀ni. Ó ní òun ti gba àìmọye nǹkan ló ti gbà lọ́wọ́ èèyàn, ó fagídí gbà ni. Wọ́n fẹ́ fagídí gba Yorùbá nation sìn, kò ṣeé gbà á. Nǹkan tí ò ṣeé gbà ni, ó ní mo san padà ní ìlọ́po 4. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ fagídí gbà kí wọ́n dá padà ní ìlọ́po 4 káwọn náà lè jẹ́ ènìyàn Ọlọ́run. Kí Ọlọ́run kó bá lè gbà wọ́n là. Jésù wípé lónìí ni ìgbàlà wọ ilé rí. Níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Abraham, torí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Ọlọ́run ṣetán láti gbà wọ́n là. Ìyẹn ni pé tán bá ṣetán láti yí padà. Bó bá ṣetán láti yí padà, ohun tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìran yìí, ó máa ní agbára gan ni. Nítorí pé wọn ò ní di ayọ̀nùmọ̀ọ́tọ́ o. Àmín. Nítorí gbogbo ìwà tí àwọn èèyàn ń wù, wọ́n hùwà bẹ́ẹ̀ pé kò sọ́lọ́run. Ó kálukú kan ṣe bó ṣe wù ni. Nítorí náà pé wọn ò mọ̀ wípé ìjọba Ọlọ́run ti dé o. Ìjọba Ọlọ́run ti dé báyìí o. Ó ti dé láti wá ṣèdájọ́ ayé. Wípé kí gbogbo ẹ̀dá èèyàn kan yí padà. Láì jẹ́ bẹ́ẹ̀, ohun tó máa wá ṣẹlẹ̀ á ya ẹ̀dá ènìyàn lẹ́nu. Ní agbára Ọlọ́run, ogun ayé kò ní borí wa. Àmín. Wọ́n dẹ̀ ní gbogbo àwọn sójà pátápátá káwọn gọgọ fúnra wọn kí wọ́n di ara wọn ní àmùrè pẹ̀lú àdúrà. Kónkálùkù wọ́n bá fẹ́ tó bá rán àwọn sójà lọ sí ibikíbi, wọ́n fi Ọlọ́run ṣe olùṣọ́ àgùntàn wọn o. Nítorí ọ̀pọ̀lọpọ̀ sójà ni wọ́n fẹ́ pa níbi tí wọ́n bá rán wọn lọ. Torí pé àwọn tó fẹ́ lógo, àwọn tó ń tán sharp dáadáa nínú wọn, àwọn tó rò pé wọ́n lè jagun, wọ́n máa rán wọn káàkiri lọ sí ibi tó léwu. Kán fi Olúwa Jésù wọ́n fi ṣe olùṣọ́ àgùntàn wọn. Pé Olúwa lòun á ṣààbò lórí wọn. Torí pé wọ́n lé ibú wọn sílẹ̀ o. Ìsítálẹ̀ àwọn ọmọ Yorùbá.
Ọlọ́run á ṣààbò lórí wọn, ẹ̀mí Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀, a ó rí àánú gbà o, ọkàn wa yóò balẹ̀ o, ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò di mímúṣẹ. Àwọn ẹ̀tọ́ kan wà nínú pé kéèyàn yí padà sà, àwọn oore kan wà níbẹ̀, nítorí pé Ọlọ́run máa ra irú ènìyàn bẹ́ẹ̀ padà, nítorí pé tó bá ṣe tán láti yí padà á rà padà. Tó bá jẹ́ pé ikú ti wà níwájú ẹ̀ tẹ́lẹ̀ á yí ikú yẹn padà fún un, ìyẹn ni kó ṣe tán láti yí padà. Bí ò bá ṣe tán láti yí padà ó máa parun ni o. Ìbùkún dẹ̀ wà nínú pé kéèyàn ní ibi tí mo tẹ̀ ń ṣe sí lágbà mo ò fẹ́ ṣe mọ́, ó dáná mo ti fi ẹ́ sílẹ̀ máa lọ lálàáfíà, ó dáná mo ti dáríjì ẹ̀, oore wà nínú ẹ̀, ìbùkún wà ń bẹ̀, àdúrà wà ń bẹ̀. Nítorí pé ẹni tí ó ti ṣe nǹkan tí ò tọ́ tí ò da tẹ́lẹ̀ àtẹnudọ́ àti jà lólè, àwa òǹda náà àti jà lólè tí wàá sọ fún pé èmi mo mú nǹkan yìí dáná mo fi ilẹ̀ fún ẹ látẹ̀ní lọ, ó ti mọ̀ pé ó jà lólè, ó dẹ̀ ti sòótọ́ pé nǹkan tí mo ṣe mo mọ̀ pé kò dáadáa náà, dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tẹ́ bá lọ wo ní ìwé onídàájọ́ 17:1-2 ká fi parí ohun gbogbo. Ìwé onídàájọ́ ó jẹ́ nǹkan tó ní agbára púpọ̀ wípé kí ènìyàn tó bá gba nǹkan lọ́wọ́ ènìyàn kó dá nǹkan ẹ̀ padà fún, ìyẹn lónídàájọ́ ń sọ fún ẹ, gba nǹkan yẹn kó dẹ̀ dá padà fún. Gẹ́gẹ́ bí Yorùbá nation ṣe wà yìí, a ti mọ̀ wípé ilẹ̀ Yorùbá là wà, a sí nílẹ̀ Yíbò, a sí nílẹ̀ Haúsá, èdè wọn ò papọ̀ mọ́ra wọn, oníkálùkù ló ní èdè tirẹ̀. Kí ló dé tó jẹ́ wípé àwa ní dandan lá o, a gbọ́dọ̀ ṣèdè Haúsá ni, a gbọ́dọ̀ sọ Yorùbá, gbọ́dọ̀ sọ Yíbò ni, ọmọ Yíbò ni, ọmọ Haúsá ni, ọmọ bìkan ni, gbogbo àwọn kan tá à ń ṣe Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run mọ reason tó fi mú èdè àwọn Bábélì tó dà wọ́n rú, torí pé ó mọ̀ wípé wọ́n fẹ́ rídìí iṣẹ́ Ọlọ́run, ó ní wọ́n ṣe ní Nàìjíríà yìí. Ó ṣe pàtàkì láti mọ̀ wípé wọ́n ti da èdè irú láti tipẹ́tipẹ́, èdè wọn ò parapọ̀, kálukú pẹ̀lú tiẹ̀ ní, Haúsá lọ lọ́tọ̀, Yorùbá lọ lọ́tọ̀, Ìgbò lọ lọ́tọ̀, kí wọ́n lọ sí ẹ̀sìn tiwọn, kí Ọlọ́run fúnra rẹ̀ kó bá lè gbọ́ àdúrà oníkálukú, torí pé inú fún ẹ̀dọ̀fún ló kálukú fi wà lọ́wọ́ báyìí, kò sí ààbò lórí ẹnì kankan, àfi Ọlọ́run ló ní ààbò lórí àwọn tirẹ̀. Yóò dára fún wa, ọkàn wa yóò sì balẹ̀, ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò sì ṣẹ, torí pé nígbà tá a bá ti yí padà nǹkan máa pọ̀ sí fún wa. Gbogbo nǹkan tá a fẹ́, gbogbo nǹkan tó ti kéré tẹ́lẹ̀, ẹ wò ó sì kò sówó mọ́. Tá a bá yí padà tí wọ́n bá fi ilẹ̀, tán bá fi ìjọba yìí sílẹ̀ fún Yorùbá nation, ṣe mọ̀ wípé gbogbo nǹkan tán sọ pé kò sí mọ́ yìí, Ọlọ́run lè torí ẹ̀ kó dá gbogbo ẹ̀ padà fún wa, kí gbogbo ara dẹ̀ bẹ̀rẹ̀ sí tù wá. Ṣùgbọ́n nígbà tá a rí nǹkan tó dáa nílẹ̀ tán ní eléyìí tí ò dáa gangan la fẹ́ ṣe, bó la ṣe fẹ́ kí ìgbé ayé wa kó yí padà. So ìgbé ayé tuntun la fẹ́ gbé sìn, torí pé tí Yorùbá nation bá dé, ìgbé ayé tuntun ni. Níbẹ̀ l'Olúwa ti mú Luke 19:9 wá, ìgbé ayé tuntun ló fẹ́ mú wá sí ilẹ̀ Yorùbá nation. Lórúkọ Jésù ayé wa yóò yí padà. Then nígbà tí a bá yí padà, ìgbà yẹn ni a fẹ́ gba òmìnira. Òmìnira kúrò nínú ẹ̀gún, kúrò nínú ìbínú Ọlọ́run. Torí pé tómìnira yẹn bá tẹ̀ wá lọ, tí Yorùbá nation bá wọlé, tán bá gun òkè tán nà sí àyè jáde, ẹ gbà bí mo ṣe sọ fún yín, ẹ wo wípé òmìnira tá a fẹ́ ní, ìfọ̀kànbalẹ̀ nọ́mbà wà kọ́kọ́ wà náà. Everybody a máa sùn láyọ̀, a máa jí láyọ̀, a máa jẹ, a máa mú, kò ní sí wàhálà kankan mọ́. Ṣé mọ̀ wípé nígbà míì tọkàn yẹn bá balẹ̀, oúnjẹ gan kì í ṣe ohun tó fún yàn lọ́kàn balẹ̀. Ṣùgbọ́n tí ọkàn bá balẹ̀, tí ò sí ogun, tí ò sí jà, tí ò sí wàhálà, tí ò sí pé wọ́n tún ti dé o, ọkàn á balẹ̀. Ní agbára Olúwa yóò fi wá lọ́kàn balẹ̀, a ó rí àánú gbà, ìlérí Ọlọ́run á ṣẹ o. It shall be well with us. In Jesus' name. Àmín. Ẹ ṣé màmá wa, ẹ ṣé pọ̀.